máa kúrò nílé ní aago 7 lọ sílé ìwé onìkan ládá lọ onìkan ládá padà ẹ jẹ́ ká tọ́jú wọn torí àwọn ọmọ yìí la fi ń ṣiṣẹ́ àwa obìnrin ẹ jẹ́ á tọ́jú àwọn ọmọ wa nítorí pé àwa ní ọ̀mọ̀lé àwọn ọkọ wa wá ti ṣiṣẹ́ lọ kó tó jáde lé mọ̀ wípé ọmọ ti lọ iléèwé tọ́mọ ẹ̀ bá ń lọ tó bá yẹ pé wọ́n ní mọ́tò ń bẹ Olúwa pèsè fún ẹ jẹ́ kí mọ́tò wa máa gbé nílé kó tún máa dá padà sílé kò ní sí pé ọmọ jáde kò wọlé. Na ce mama ta gaya mana wai 2019 shekara da za mu shiga mu dinga bikita da yaran mu wai za a dinga sata yara wai duk aure za a dinga ba su saki ku yi hakuri mata da miji ku rike juna in kuna addu'a tare satani ba zai raba ku ba ku yi hakuri kun ji ko mama dey tell us say 2019 marriages go dey break they say make we dey submissive to our husband dem dey be the head we be neck make we dey submissive and security mama say make we take care of our children because children go dey lost o dem go dey steal children make you take care of your children mama àdúrà wo lẹ ní fún wa ní 2019. ohun tí Olúwa sọ ni máa fi gbàdúrà fún wa pé 2019 ọdún àwa àyànfẹ́ ni ní orúkọ Jésù ohun gbogbo tí a bá dáwọ́ dé Olúwa jẹ́ ó ṣe déédéé o ohun tí a bá ṣe ní 2018 tí ó dàbẹ́ ni pé àdúrà ò gbà àdúrà gbà ilé ìfowópamọ́sí ni àdúrà bí ò bá gbà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ń bọ̀ wá gbà mo ní gbogbo àdúrà tá a gbà ní 2018 ni ó ṣètẹ́wọ́gbà Olúwa lọ́pọ̀lọpọ̀ sì máa kú báyìí ká tó ṣe happy new year náà gan àní nípìn níbẹ̀ ibi tí ẹ̀mí mímọ́ ò bá ti dé ẹsẹ̀ wa ò ní yabẹ̀ mo gbàdúrà lórúkọ náà bàbá ọmọ ẹ̀mí mímọ́ Olúwa sọ wípé ó ní jíjẹ làálàá wa ní abẹ́ òòrùn yìí nínú ìwé Oníwàásù orí 3 ó ní ẹ̀bùn òun Ọlọ́run ni gbogbo èyí tẹ́ ń gbọ́ mi ó dá mo ní kẹ́ gba ẹ̀bùn náà àmín lórúkọ Jésù àánú ló gbé wa débẹ̀ ká ṣiṣẹ́ ká sì jẹ́ Olúwa ní ó ní ìpín wa ní 2019 mo gbàdúrà wípé kí gbogbo wa ká gba ìpín tí Ọlọ́run ní fún wa ó sọ fún àwọn Ísírẹ́lì wípé òun ti fún yín nílẹ̀ náà ìpín yín ni ṣùgbọ́n ẹ ó jà fún kí náà ọ̀nà táwa ó fi jà nípa àwẹ̀ àti àdúrà yìí náà ni sísúnmọ́ Ọlọ́run ní fi ògo rẹ̀ fún Ọlọ́run mìíràn ohun tó máa mú wa wá Ọlọ́run mìíràn kò ní dé bá wa ní 2019 mo ní kò ní dé bá wa Olúwa wá ní ọdún ẹ̀san ni gbogbo àwa tó bá jẹ́ wípé a mọ ìgbésí ayé tá à ń gbé tí ò ṣe pọ̀ mọ́ ti Ọlọ́run ẹ jẹ́ ká jáwọ́ ń bẹ̀ mo ní oore ọ̀fẹ́ àti àánú láti súnmọ́ Ọlọ́run ju ti tẹ́lẹ̀ Olúwa kó gbé wọ̀ wá mo ní k'Ọlọ́run kí ó gbé wọ̀ wá ó sọ fún wa ó ní kó jẹ́ òwe láàrin wa pé àwọn bàbá wa jẹ igi èso kíkan ẹ̀yìn kan àwa ọmọ ó lọ́kàn wa tòun ní ó lọ́kàn àwọn bàbá wa tòun ní ó ní ẹ̀mí tó bá ti ṣẹ̀ ni ó kú torí pé ikú lèrè ẹ̀ṣẹ̀ mo gbàdúrà tó bá ní ẹnikẹ́ni tó ń gbọ́ mi tí ogun àbíjọ ń dà ọ́ láàmú ogun pé bó ṣe ń ṣẹlẹ̀ nílé wọn náà nìyẹn bó tí ẹ bá ò tí 42 nílé níwọ̀n ṣègbéyàwó mo ní gbogbo ogun ìpìlẹ̀ burúkú yìí kì í ṣe tiwa torí Ọlọ́run ti yí padà kí Jésù tó dé aláàánú ni Ọlọ́run òun náà ló sọ nínú ìwé Ẹ́sódù orí 20 òun náà ló tún lọ sọ ní Ìsíkẹ́lì pé òwe ni o látòní lọ o láàní jẹ́ alábàápín ègún kankan mọ́ lágbára Ọlọ́run ìrìn àjò wa yóò já ju tàwọn òbí wa ohun gbogbo tá a máa ṣe yóò dára ju tàwọn òbí wa Jésù Olúwa wa. Àmín màmá ẹ ṣé gan. Mama mu ta yi mana addu'a 2019 mu dinga hankali mu dinga bikita da rayuwar mu Allah ya taimake mu. Màmá mo fẹ́ kẹ́ sọ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta tó bá jẹ́ pé bóyá lẹ́yìn ètò àwọn èèyàn fẹ́ pè yín láti pé kẹ́ gbàdúrà fún wọn. 0803 402 6646. Ẹ tún pè màmá. 0803 402 6646. To number mama ke number wayanta kenan za ta kira shi